So this is to me, Jesus was said that in the life of that man, and I'm in the book of Mark chapter 10. If I have a good Bible in there, verse number 46, maybe take it to 49. Ẹgbẹ́ òtí arákùnrin yẹn sọ, ó ní Jésù, Jésù, ọmọ Dáfídì, kí ló sọ? Ṣàánú fún mi. Ó jáde kúrò ní Jẹ́ríkò. Ọkọ ẹyọ. Báwo ló ṣe mọ̀ bí lónìí? Ọ̀pọ̀ ọmọ bàbá Jésù wá. Rí lọ. Ó jókòó lẹ́bàá ọ̀nà. Ó ṣàlẹ̀. Nígbà tó gbọ́ pé Jésù ti Násárẹ́tì. Ó bẹ̀rẹ̀ sí ní kígbe. Bàbá ọ̀pọ̀ náà. Bàbá Báyọ̀ níbo ni ló wọ́n sà? Mi ò mọ̀ lúwo. Ọmọ Dáfídì. Ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ń bá rí wípé báyìí ló ẹ̀kọ́. Ọkùnrin ò ní lè ṣàmì sẹ́jọ́ obìnrin ló máa láti láti ṣàmì. Tí ọ̀pọ̀ àwọn fẹ́ bá tèmi ò jẹ́, nǹkan mẹ́ta lọ̀ká máa gbà lọ́wọ́ èèyàn. Àkọ́kọ́, mo kò yà síbẹ̀ ni o, torí tí